ẹ̀yin banú lé jẹ́ gbogbo àfa àlẹ́ ṣépè fún gbogbo àfa àlẹ́ yẹ̀yẹ́ gbogbo ẹni tí ń kírun lẹ́sọ lẹ́lẹ́bọ àwa mùsùlùmí gan à ń bára wa jà lọ́tún lọ́sì láàrin pàǹbára wa jà ẹ̀náwó sáwọn kírísítẹ́nì níta ẹ̀náwó sáwọn ọ̀sẹ̀bọ níta ìjà ń bẹ nínú ilé ìjà ń bẹ níta bó lórúkọ ìsìláàmù ṣe ní bàjẹ́ onílé gíláàsì ìsìláàmù bó lẹ́sẹ̀ ní fòkùfọ̀ ẹ bá tiẹ̀ ní sùúrù kẹyànjú tààrin ara wa nulẹ̀ náà bó tiẹ̀ jẹ́ pé ìjà tí ó lè parí nìyẹn náà torí ẹnìkan lòun ní kọ́kọ́rọ́ àlìjánnà lọ́wọ́ nínú wa ó sì lè jẹ́ pé wọ́n lọ́lọ́run fún kọ́kọ́rọ́ àlìjánnà ọlọ́run rí ẹnilẹ̀ kó tó fi Kùránì rán nàbì sallallahu alaihi wasallam à ń bára wa jà internal wrangling ìjà ń bẹ nínú ilé tọ́pọ̀ rẹpẹtẹ láàrin ẹ̀ náà lẹ́tún wa náwó sẹ́sìn àwọn kírísítẹ́nì ẹ̀ náwó sẹ́sìn àwọn ọ̀sẹ̀bọ ẹ̀ wá ní wọ́n ṣe dákòjọ lórí Islam ẹ̀ wá ń pariwo wọ́n sí péèjì oríṣiríṣi wọ́n máa lọ́dọ̀ àwọn ọmọ ta ẹ̀jẹ̀ ńlọ bẹ́ẹ̀ tàbí lọ́dọ̀ apá kan olóṣèlú wọ́n máa ń pè kan ní jẹ́kọ́mọ̀ wọ́n máa ń pè kan ní spoiler wọ́n máa ń pè kan ní battle to finish jẹ́ ká mọ̀ ni wọ́n ṣe fún yín ẹjẹ́ ó dàmọ̀ tí wàá sọ àyìndé bá ń kọ́ nígbà mi yóò ní jẹ́kọ́mọ̀ ó ní tó bá dé jẹ́kọ́mọ̀ ni wọ́n ṣe fún yín yẹn wọ́n ti ṣe spoiler ẹjẹ́ ká mọ̀ páwa náà burú ní tí wọ́n ṣe fún yín yẹn ẹ wo bí wọ́n ṣe ń jẹ́ yá nàbì sallallahu alaihi wasallam kò sí mùsùlùmí tí òrì tómi tí ò ní bọ́ lójú ẹ̀ àwọn tí wọ́n sì dá wàhálà yìí sílẹ̀ wọn sinmi wọn tó ń dá mi ilẹ̀ lọ́wọ́lọ́wọ́ jẹ́jẹ́ ni fìtínà sùn ká dá afẹ́ni tọ́lọ̀ jí wàhálà dìde mùsùlùmí ilẹ̀ Yorùbá ẹja ronú jẹ́jẹ́ ni wàhálà sùn ẹ̀yin lẹ́ ń lọ jí wàhálà dìde pàápàá jùlọ ẹ̀yin ọ̀dọ́ onílé gíláàsì ní Islam ọ̀nà tí Islam gbà wá onílé gíláàsì ni ọ̀nà tí wọ́n gbà practice ẹ̀ onílé gíláàsì ni Islam lẹ̀sìn àkọ́kọ́ tí ànábì Ádámù sìn lórílẹ̀ ayé ìgbà tí ànábì Ádámù lọ oríṣiríṣi àwọn ànábì ni ẹ wáyé nínú wọn lànábì Musa Mósè nínú wọn lànábì Jésù Ìsá oríṣiríṣi làwọn ànábì tí ẹ wáyé nínú gbogbo ìlànà tó ń kálukú fi wá practice ẹ̀sìn kan náà tí Ádámù ń ṣe bọ̀ tànábì wa Muhammad ló yàtọ̀ ní gbogbo ọdún fún ànábì ní opportunity tí ò fẹ́ fún àwọn tó kù ànábì Jésù kú at the age of 30 something ànábì wa Muhammad kú at the age of 63 ogójì ọdún nínú ọdún tí Musa lò láyé ogun dàkó ló fi jà tí ọmọ bíi ti ń lọ tí kan lọ tí ń bọ̀ Ìsìlámù ló dé lọ́lọ́run fún ní ẹ̀sìn àwọn weakness àwọn míì a perfect ẹ̀ sára tiẹ̀ bí ìgbà tó jẹ́ pé òyìnbó tó bá kọ́kọ́ ṣe nǹkan kan mistake ti bá ń bẹ́ẹ̀ wọ́n mọ̀ perfect ẹ̀ lẹ́yìn lára ilé tó bá dé káyìn Ìsìlámù ló gbé òfin wá òfin mẹ́wàá ní ti Mósè òfin mẹ́wàá yìí náà ni ànábì Jésù ńlọrun náà wá dúró lé lórí Ìsìlámù ló dé ló gbé òfin wá láti bẹ̀rẹ̀ dópin Ìsìlámù ló ní kọ́ọ̀nù Ìsìlámù ló ní constitution Ìsìlámù lẹ̀sìn kan tó fi dáwọ́là ẹ̀jímọ́nì agbára àṣejọba ayé tó fi kún tiẹ̀ lígà ni ànábì Musa kò establish ìlú lígà ni ànábì Jésù aràn sí àwọn ọmọ Israel ó dẹ̀ ṣe iṣẹ́ ìyanu tí Kùránì náà dẹ̀ confam ẹ̀ bó ní iṣẹ́ ìyanu Ìsìlámù tó ta wá reform tí ànábì wá reform òun ló dé tó jẹ́ pé ó gbé òfin wá ó tún wá gbé dáwọ́là ó gbé agbára àṣejọba ó gbé wá ìjọba tó ní headquarter ìjọba tó ní olórí ìjọba tó ní gbàkejì ìjọba tó ní aṣòfin ìjọba tó ní òfin tí wọ́n tẹ̀lé ìjọba tó ní ìlànà gbogbo nǹkan yìí ní Islam gbé wá ẹni tá a wá fi Kùránì rán Kùránì tó jẹ́ wípé bí wọ́n ṣe ń fọ́ọ̀tì ẹ̀ tó wọ́n rí fọ́ọ̀tì ẹni a wá fi Kùránì yìí rán kò máa kọ kò máa kà ní tá nàbì fi jáde láyé tí wọ́n bá fún ní bẹ́ẹ̀ ni pé kọrúkọ ara ẹ̀ kò lè dàkọ̀ ọpọlọ ẹ̀jẹ̀ ni Kùránì yìí ti sọ̀kalẹ̀ wá Islam wá dé pẹ̀lú àpọ́nlé Islam ń progress level tí Islam fi spread káàkiri ayé kì í máa sọ̀rọ̀ ọgọ́rùn ọdún márùn-ún ni Jésù ti lọ tí wọ́n ti kóra wọn jọ ní Antioch tí wọ́n ti pè ní Christianity kì í máa ṣe lẹ́yìn ìgbà Jésù lọ tán tí wọ́n kóra wọn jọ kì í máa ṣe ọgọ́rùn márùn ọdún ní Islam máa tó dé ẹ wá wo level tí Islam fi spread bí iná òjò Islam wá di onílé gíláàsì tí ò gbọdọ̀ jùkú síta tí ò bá fẹ́ tán fi òkú balẹ̀ òun jẹ ìyẹn lànàbì mọ̀ tànàbì fi jáde láyé ànàbì manage àwọn Christians ànàbì manage àwọn Jew ànàbì manage àwọn ọ̀sẹ̀bọ ànàbì olùgbéraga pé ẹ̀sìn mi ló lófin ẹ̀sìn mi ló ní Kùránì ẹ̀yin wọ̀nyí ẹ̀ wúlò rárá ànàbì manage everybody sallallahu alaihi wasallam gbogbo ogun tí ànàbì wá jà ẹ lọ wádìí ẹ ànàbì ó jáde lójú ogun kó fẹ́ lọ attack fi ṣèkà ó jáde wá protect ara ẹ nígbà tí wọ́n bọ̀ wá bàjá ni sallallahu alaihi wasallam ọ̀nà tá ànàbì sì gbé Islam wá ẹ wá gbọ́ àwọn bàbá wa bí wọ́n ṣe ọgbọ́n tí wọ́n fi mú Islam dúró nílẹ̀ Yorùbá mo wòye ayé lọ́ọ̀kan ní kéṣe Akeugbagold ọmọ Akeugberu mo rí nǹkan 28 ọgbọ́n tí àwọn bàbá wa tí wọ́n fi mú Islam gbòòrò nílẹ̀ Yorùbá ẹ jẹ́ n sọ díẹ̀ ńbẹ̀ kí n lè bá tètè rọ́nà lọ àkọ́kọ́ táwọn bàbá wa tí wọ́n fi gbé Islam kalẹ̀ ìwà tó dáa wọn sì kàfẹ́ nìkan gbogbo bàbá wa tí wọ́n gbé Islam kalẹ̀ tí wọ́n rí foundation táwa báyìí àwọn bàbá yìí mọ̀ níwà o wọ́n níwà tó bù háyà wọ́n yí yẹ̀yẹ́ ẹnìkan wọ́n yí bú ẹnìkan wọ́n yí sí ẹnìkan lẹ́ni ẹ̀sìn wọ́n kì í bú ẹ̀sìn ẹlẹ́sìn gbogbo àwọn bàbá yìí ẹ mọ̀ kíní kan dájú kò sí ẹ̀sìn tí kì í sọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ kejì lẹ́yìn orogún wa máa bẹ mùsùlùmí ó sọ̀rọ̀ christian ó sọ̀rọ̀ ìṣẹ̀bọ náà sọ̀rọ̀ mùsùlùmí ó ń kálukú ń ṣe tiẹ̀ lábẹ́lé kíyàwó lè dùn tèmi nìyẹn ìyẹn yàtọ̀ sí pé ká máa wá fẹnu sáta
ẹ̀sìn ẹlòmíì ká máa wá yẹ̀yẹ́ ẹlòmíì eléyìí ni mo ti ń wí tipẹ́tipẹ́ tẹ́ fi fún mi lóko bàbá oní humanity sọnù ẹ tún fún mi lóko sọ̀bẹ̀sẹ̀lú nítorí pé mo ní àní ẹ má bu àwọn ẹlẹ́sìn mi mo sọ̀kan ní last year mo ní tí àwọn èèyàn yìí bá jí dìde tí wọ́n bá bẹ̀rẹ̀ sí attack Islam àwa mùsùlùmí ò regret ẹ o torí ẹ tẹ̀lé ntọ́lọ́hún ní kẹ́ ẹ ṣe nínú Quran ẹ gbọ́dọ̀ bú Ọlọ́run àwọn míì tí kì í ṣẹ̀sìn tiyín ẹ gbọ́dọ̀ bú wọn ẹ gbọ́dọ̀ mọ́ọ̀kì ẹ̀sìn wọn ẹ gbọ́dọ̀ fọlọ́hún wọn ṣẹ̀sìn tẹ́ ẹ bá lọ ṣe bẹ́ẹ̀ fayasubu Allah àkàndùwàn wọ́n fi ti tọ̀tà ti bínú ti kéèta wọ́n máa wá àtàkì Ọlọ́run Allah bí gáyìrẹ̀ ẹ̀yìnmí láì ní mímọ̀ nípa nǹkan tí wọ́n ń sọ yẹn látayébáyé lẹ́lẹ́sìn tí wọ́n ń dọ́gbọ́n ta síra wọn àmọ́ kò gbọ́dọ̀ dé level àwa àtàkì ẹ̀sìn ẹlẹ́sìn à ń bú ẹ̀sìn ẹlẹ́sìn ìwọ ń rò pé òun ṣe fáàrí ni ó mọ̀ pé òun ba ẹ̀sìn tara tiẹ̀ gan jẹ́ onílé gíláàsì ní Islam tí wọ́n bá ní ẹja jọ da kó bóra wa Islam ni tí ó bàjẹ́ láàrin ọkọ̀ torí Islam ti ní àwọn structure kan tó jẹ́ pé tí wọ́n bá da òkòbó tí ò bá fọ́ yóò dẹ̀ ṣe tí àwọn ẹ̀sìn yòókù fẹ́ ní structure yẹn àwọn bàbá wa fọgbọ́n ṣe é tí ọmọ eléégún tó bá lóun fẹ́ mọ́ ọmọ wa kéwú wọ́n gbà ọ̀dọ̀ ọgbọ́gbọ́n sùúrù àgbàmọ́ra àwọn bàbá wa máa ń kọ àràmù pẹ̀lú ọgbọ́n practically làwọn bàbá wa yé jọ̀hún ní tó bá jẹ́ àràmù tí ọba ti mú wọn dọ̀gbọ́n sọ fẹ́ ni tó gbé wá ni pé àìsàn wa sì gbà o ìbábọ̀ jẹ́ o àmẹ́sìn wa ìgbà ni ọ̀rẹ́ mi sọ bínú báyìí dákun mọ́ ọmọ pẹ́ẹ́nà tó gbé wá ó fẹ́ràn mi ni àmẹ́sìn mi ni mọ́ jẹ ni ọmọ ṣe o tí ọba sí ń tẹ́sìn mi wí ọ yàtọ̀ sí ń tẹ́yìn ó wí tẹ́ sọ wípé ẹran tí babaláwo bá patọ́ ọba jẹ́ ọwọ́ náà ẹ wo yàtọ̀ tí bẹ́ẹ̀ náà ní méjèèjì ẹ wo yàtọ̀ àánú tí wọ́n rí pílà tí wọ́n rí foundation ẹ wo yàtọ̀ ẹ̀yin tẹ́ wà mọ́lẹ̀ lórí ẹ gbà pọ́pọ́ àwọn bàbá yẹn ò gbọ́n ẹ̀yin lẹ́gbọ́n ọgbọ́n táwọn bàbá yẹn ò gbọ́n ni a fi ní kí Islam wà dùn ní àárọ̀ yìí tíjà bá fẹ́ ṣẹlẹ̀ láàrin mùsùlùmí ẹlẹ́sìn Christianity oníṣẹ̀bọ àwọn bàbá tí wọ́n ti lọ wọ́n mọ̀ bí wọ́n ṣe jọ máa ń pera wọn tí wọ́n jọ manage ara wọn wọ́n á wo ibo lórọ̀ nínú òfin Islam tí wọ́n lè fi manage the situation tí wọn ò ní kọlu ọ̀rọ̀ Ọlọ́run ó dẹ̀ ló bẹ̀ ẹ̀yin ò lóhun tó rọ̀ ní tó le jù nínú òfin lẹ́yìn lọ́lù bó ni ò ṣe wá ní ò ṣe ní dàdánwò báwo ni ò ṣe ní dọ́sẹ́ níjọ aláwo olórí awo tí ń kó mọ wọ́n sì lọ bẹ̀ wọ́n bá jókòó nígbà sọ ọmọ ló kọ nílànà ẹbọ tán wọn ni àyà àbọ̀ sún lànà tiwa náà já sọ ọmọ ẹjẹ méjèèjì àkúmi eléyìí tí ó padà lò lọ́la ní majority ọmọ ẹlẹ́bọ fi dọ́mọ mùsùlùmí àmọ́ ńgbà tẹ́yìn dé ẹ̀ ń ṣépè fáwọn bàbá wọn ẹ̀ ń ṣépè fáwọn ìyá wọn ó ń kálukú mọ́mọ rẹ̀ tí wọ́n ti kọ́ ń kéwú tẹ́ ẹ̀ ti kọ́ wọn yẹn náà ni wọ́n wà nílò fi àtáàkì yín nísìn kì í ṣe gbogbo èèyàn ní ẹ̀jẹ̀ bíbí rẹ̀ ò ní lágbára lórí ẹ̀jẹ̀ sìn lọ ìgbéraga pọ̀ àwọn bàbá yìí wọ́n múra wọn wálẹ̀ gbogbo tí ń jẹ́ Islam nílẹ̀ Yorùbá wọ́n lọ dé máa bẹ ọba ní tìtorí pé àtọ̀dọ̀ ọba Mali mansakankan Musa of Mali ọ̀dọ̀ ẹ̀ ní Islam gbàdélẹ̀ Yorùbá sísítẹ̀mù yẹn náà ni wọ́n kọ̀ntínú láti máa àtàchẹ̀ mọ́ àwọn ọba lábẹ́ kí wọ́n máa lo agbára ọba láti lè fi spread Islam ẹ̀yin dé ẹ̀yọ̀ pọ́npọ́ ti gbogbo ẹ̀ ọ̀nà àdá tí ó fi jọra wọn. àwọn bàbá wa tí wọ́n ti kọjá lọ tí wọ́n bá láṣeyọrí wọ́n máa ń celebrate success in humility with humility àwọn ò kí ń celebrate àṣeyọrí Islam ní ṣe pé yes àwa là ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tatún lókù ẹni ọba níta lókù ẹni òkú ọjà bọ̀ lábẹ́ aṣọ yìí tí wọ́n bá láṣeyọrí wọn á sì humble ara wọn mọ̀ sọ ọlọ́ọ̀ni ọ̀rẹ́ mi àmọ̀ pé Islam ọgbàlẹ̀ tó báyìí nìyí ọlọ́ọ̀ni wọn à ní sọ wípé àwa ní òfin kan bẹ kíní kan bẹ ẹ ń ṣe Islam bí ìgbà tó jẹ́ pé kíkà Kùránì ni ó jẹ́ kí Islam ó gòkè ẹ mọ̀ pé ìwà lànàbì fi de Islam mọ́lẹ̀. sallallahu alaihi wasallam. ẹni ọba ka Kùránì tó gbọ́n tí ń wíyé torí ẹ̀ wálẹ̀ tó ní interest sí Islam ni ó gba Islam 50% àwọn tí wọ́n gba Islam lára ànábì ìwà ànábì tó wà attractive ni wọ́n ti fi gba Islam wọ́n ti gba Islam tán kan tó máa wá béèrè pé kí ni jẹ́ Kùránì ẹ̀ka fún wa ìjà gbọ́ lọ́dọ̀ tí ẹ̀yin gbàgbọ́ pé nítorí bá ti jẹ́ Kùránì is automatic for everybody must follow kí ló ti dé Bíbélì yẹn ṣe dandan fún mi bóun ni Kùránì tèmi ó sì ṣe dandan fún Kùránì tèmi ló jẹ́ dandan fún mi Ifá àti ẹ̀ jẹ́ dandan fún tí n bá fẹ́ pè sínú ẹ̀sìn mi Kùránì ud'u ila sabili rabbika bil hikmati wal maw'izatil hasana ẹ pè wọ́n sójú ọ̀nà àtọ́lọ́hún pẹ̀lú ọgbọ́n àwọn bàbá àti ẹni kọjá lọ wọ́n di àwọn agbára kan mọ́ Kùránì wọ́n fi Kùránì ṣàdúrà omi lè jẹ́ coincidence omi lè jẹ́ gbàdúrà ni wọ́n bẹ Ọlọ́run wọ́n wà ọ̀nà láti lè create agbára fún Kùránì ẹ̀yin dé ẹyọ pọ́npọ́tì eléyìí ọ̀dà Kùránì ò lè pààyàn Kùránì ò lè ṣe nǹkan kan gbogbo tí mẹ́nu Kùránì tán ká yẹn àkànkà bí ìtàn ni ẹ fẹ́ sọ Kùránì di pépà lásán kọ́tsọ̀ táwọn bàbá yìí tí wọ́n study orí wọn pé ní a fi gbé Islam kalẹ̀. ìdíwú ilé ọ̀sẹ̀ mi ò ní kí mi ò ní gbọ́tẹ̀ mi ò ní kí àfa kó mẹ́bọ̀ mẹ́sìn mi ní ká fa kó jẹ́ni tí ó máa dá nǹkan pọ̀ mọ́ra wọn àmọ́ ẹ fọgbọ́n ṣe é. méjì la fẹ́ lò láyé ayé tá n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yìí ọ̀kan ni alikiyama ọ̀kan ni ẹja gbádùn ayé lọ́nà tó gbà bá ṣẹ̀rí àmú ẹ má jà sọ̀rọ̀ àwa nù fìtínà ayé ká tó kù láyé torí kò sẹ́ni tọ́mọ̀ bó wọn wà jẹ́nà bó wọn wọ̀ náà. bọ́ ọba níwárí ọ gbádùn ayé
bọ́ọ̀ bá lẹ́sìn ọ lẹ́sìn àmọ́ oníwàre ọ gbádùn ayé o lè má gbádùn ọ̀run o lè má ra àlìjánná o àmọ́ o lẹ́sìn oníwàre ìwàre tó níyẹn ni ò ní jẹ́ kó wà àlìjánná lọ́ọ́ ka ntí ànábì sọ nípa tí ó gbé wa wọ àlìjánná tó o bá tiẹ̀ wá ka gbogbo ẹ̀ lọ́ọ́ ka mọ́ni wúwa ni mùfúlísù tànábì wí ọmọ pé ìwà máa da ẹ̀sìn nù níwájú ọlọ́run ànábì ni yàtí yàmùlì kìyàmù ti fi sọláàtì wà zakati ẹni tó déwájú ọlọ́run irun rẹ̀ lọ́ga tó sánmà yìí zaka rẹ̀ lọ́lọ́ bí omi òkun yìí ọlọ́run wá ní ẹyẹ wa sẹ́ẹ̀rẹ́ rẹ̀ wò ọlọ́run sọ wípé ló ànábì ní ọlọ́run ó béèrè pé ìsẹ́ẹ̀rẹ́ rẹ̀ wọ́n wá ní kọ́dídọ̀ lábàáda wákàdábàdámà àdà wàkọ́tàlá àdà òun ló pa ilé yìí ìwà nìyẹn kì í ṣẹ̀sìn òun ló lu eléyìí ní jìbìtì ìwà nìyẹn kì í ṣẹ̀sìn òun ló sọ ilé yìí lọ parọ́ zinama tílé ọkọ fi bọ́mọ lọ́wọ́ ìwà nìyẹn kì í ṣẹ̀sìn anábì wá ní àwọn ìwà yẹn ni wọ́n fi wá tú gbogbo ẹ̀sìn tó ṣe wò wọ́n wá da gbogbo ẹ̀sìn yẹn nù kò tún wá ní ẹ̀sìn mi nílẹ̀ tí ó fi san gbèsè mọ́ wọ́n máa wá lọ kó nínú ẹ̀ṣẹ̀ ẹni tó ṣàbùrú fún ọ̀tún akólé lórí kí wọ́n láǹfààní ẹ̀sìn tó ọ̀rànjú mọ́ kankan tó níwà. alọ́nà ti sọ pé kálukú lẹ̀sìn rẹ̀ ọmọ ìjọ lójú kí ló dé tẹ́ fi wọ́n lẹ̀ lórí ẹ̀sìn wọn sí dandan ni kẹ́ ẹ tọwọ́ bẹ̀sìn wọn ni mélòó information mélòó lẹ tí ì ṣetán ní Islam kẹ́ ẹ tó tọ́jú bọ̀tà.